kú dédé wòyí ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ móhùnmáwòrán Orísun dé tó sì ń fẹ́ sí ẹnì kọ̀ọ̀kan wa. A kú ìsinmi ọjọ́ òní, ìsinmi ayọ̀ òní oníkúlùkù wa yóò máa ní láṣẹ Olódùmarè. Ìròyìn olópin ọ̀sẹ̀ òun ló ń dé sí ojú ìwòran yín. Ṣògorẹ́níkejì Àbíọ́nà ló ń tọ́kùn ìròyìn. Ìròyìn ọ̀hún rèé bá ti máa mú wá fún wa lẹ́kùnrẹ́rẹ́. Ilé-iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti fohùn léde pé ààrẹ Muhammadu Buhari kò tí ì yí ẹnu padà lórí ìpinnu rẹ̀ láti padà sí ìlú London lórílẹ̀-èdè United Kingdom fún àyẹ̀wò ètò ìlera. Olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lórí ìròyìn àti ìkànsíra ẹni Garba Shehu ló sọ ọ̀rọ̀ yìí lásìkò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn. Shehu sọ wípé kò sí òtítọ́ kan nínú ọ̀rọ̀ kòbákùngbé tí àwọn ènìyàn kan ń gbépò yẹnu wípé ààrẹ ti pinnu láti gbé àwọn onímọ̀ ìṣègùn ìlera òyìnbó rẹ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà dípò kí ó lọ sí ìlú London fún àyẹ̀wò. Ẹ̀wẹ̀, agbẹnusọ ààrẹ kò tí ì lè sọ pàtó ọjọ́ tí ààrẹ máa padà sí orílẹ̀-èdè London. Ààrẹ tó padà dé láti òkè òkun fún àyẹ̀wò sọ wípé òun kò tí ì ṣe irú àìsàn bẹ́ẹ̀ rí ní ọjọ́ ayé òun. Ó sọ wípé òun yóò padà sí ìlú London fún àyẹ̀wò ìlera mìíràn. Gẹ́gẹ́ bí Garba Shehu ti sọ, ó ní ààrẹ sọ wípé òun ti ń rí yàtọ̀ nínú àgọ́ ara òun báyìí, àmọ́ ṣá láìpẹ́ láìjìnà òun yóò rin ìrìn àjò lọ fún àyẹ̀wò mìíràn ní ìlú London. Alákòóso fún ohun àlùmọ́nì Dókítà Fáyẹmí ti sọ wípé ìdájọ́ òfin àti ṣíṣe òṣèlú gẹ́gẹ́ bí ọ̀nà kan ṣoṣo òun ni ó lè mú àlàáfíà wá sí ìṣèjọba tó sì lè fìdí múlẹ̀ lórílẹ̀‐èdè yìí. Fáyẹmí ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan tó pe àkọ́rí rẹ̀ ní ìdájọ́ òdodo ọ̀nà kan ṣoṣo sí àlàáfíà níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ ìrántí gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ rí olóògbé Olóyè Adébáyọ̀ Adéfarati ní olú ìlú ìpínlẹ̀ Ondo tí í ṣe Àkúrẹ́. Gẹ́gẹ́ bó ti sọ, oníṣèjọba àwa ara wa kò ní kí dídarí ìlú àti àlàáfíà kó má sí láwùjọ, ṣùgbọ́n ó ní láti máa rí dájú wípé ó ń ru àlàáfíà sókè kí àwọn ènìyàn sì lè máa gbé ní ìgbé ayé àlàáfíà. Ṣùgbọ́n ó ní ìṣèjọba àwa ara wa lè di mímúṣẹ pẹ̀lú tí orílẹ̀-èdè yìí bá ń ṣe ìdájọ́ òdodo. Gẹ́gẹ́ bí ó ti gba ẹnu olórí fún iṣẹ́ ní ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí ọ̀gbẹ́ni Bùnmi Fámúsáyà sọ̀rọ̀, Fáyẹmí sọ wípé ó ṣe pàtàkì láti máa gbọ́ra ẹni yé ní orílẹ̀-èdè yìí kí èdè àìyedè má bàa ṣodo sáàárín àwọn ará ìlú, pàápàá àárín àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà náà ṣe àpèjúwe ọ̀kan lára ìṣòro tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ gẹ́gẹ́ bí àìṣe ìdájọ́ òdodo àti àìgbọ́ra ẹni yé, tí ó sì sọ wípé àwọn olórí ń lo agbára wọn láti máa fi tàpá sí òfin orílẹ̀-èdè Nàìjíríà. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun Adédayọ̀ Adédèjì bó ti ń jábọ̀ ìròyìn fún wa láti ìpínlẹ̀ náà. Ẹ kú ìkàlẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun ti fohùn léde pé ẹni tí yóò bá gba ipò lọ́wọ́ gómìnà Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò ṣàmúlò ìlànà ètò ìṣàkóso ẹlẹ́gà mẹ́fà tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gùn lé. Akọ̀wé àgbà nípínlẹ̀ Ọ̀ṣun Alhaji Moshood Adeoti ló sọ eléyìí di mímọ̀ níbi àpérò táwọn ọ̀rẹ́ àtojúlùmọ̀ gómìnà Arẹ́gbẹ́ṣọlá ṣàgbékalẹ̀ rẹ̀ láti fi sọ̀tàn bí gómìnà Arẹ́gbẹ́ṣọlá ṣe dé ìpínlẹ̀ Ọ̀ṣun. Akọ̀wé àgbà nípínlẹ̀ Ọ̀ṣun fi kún pé ohun tó bá wẹ lẹ́nu ni kó fẹnu ẹ̀ sọ, àmọ́ ẹni tí yóò bá gorí àga ìṣàkóso nípínlẹ̀ Ọ̀ṣun gbọ́dọ̀ ṣetán láti tẹ̀lé ìlànà ìṣèjọba ẹlẹ́gà mẹ́fà tÁrẹ́gbẹ́ṣọlá gùn lé. Ó ṣàlàyé síwájú sí pé ètò tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gùn lé ní Fáṣọlá àti Àǹbọ̀dé mọ́lé, èyí ló fà á tí ìpínlẹ̀ Èkó fi ń tẹ̀síwájú. Moshood Adeoti wá fi kún pé ètò ìṣèjọba ẹlẹ́gà mẹ́fà tÁrẹ́gbẹ́ṣọlá ń ṣe yìí ó tẹ́ wọn lọ́rùn, táwọn ò sì ní fààyè gbẹnikẹ́ni tí kò bá ṣe tán láti tẹ̀lé ìlànà gómìnà náà. Nínú ọ̀rọ̀ tí alága fẹ́gbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun Ọmọọba Gbóyèga Fámọ̀ọ́dún ní tiẹ̀ sọ pé ó yẹ káwọn ó fèsì lé ọ̀rọ̀ àwọn alátakò tí wọ́n ń sọ sí gómìnà, káwọn sì ṣàfọ̀mọ́ àwọn ẹ̀sùn tí wọ́n fi ń kan gómìnà. Nígbà tó ń tọpa bí gómìnà Arẹ́gbẹ́ṣọlá ṣe dé ìpínlẹ̀ Ọ̀ṣun, Fámọ̀ọ́dún koro ojú sí àwọn tó ń sọ wípé àwọn làwọn mọ bá Arẹ́gbẹ́ṣọlá ṣe dé ìpínlẹ̀ Ọ̀ṣun. Bó tilẹ̀ jẹ́ pé alága fẹ́gbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun kò dárúkọ ẹnìkan ní pàtó, àmọ́ ṣá a ó rántí pé Alhaji Fatai Díẹ̀kọ́lá
ló ti kọ́kọ́ sọ wípé àwọn làwọn mọ b'Arẹ́gbẹ́ṣọlá ṣe wá láti ìlú Èkó sípínlẹ̀ Ọ̀ṣun, àwọn ó sì mọ bí yóò ṣe padà sílùú Èkó. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Adédayọ̀ Adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. Kò jẹ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun Adédayọ̀ Adédèjì ṣe jábọ̀ fún wa láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà Willie Obiano ti ìpínlẹ̀ Anambra